Aláròyé máa wí o. àgbáyà kan rèé o igba náírà ló fi jábàálẹ̀ ọmọ ọdún 12 nìlèṣà. bàbá ẹni àádọ́ta ọdún olùwàṣẹ́un adéwálé ló ti wà lákọlò àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun báyìí lórí ẹ̀sùn wípé ó fipá já ìbàlẹ̀ ọmọbìnrin ọmọ ọdún 12 tí a forúkọ bò láṣìírí. aláròye gbọ́ wípé láti oṣù keje ọdún 2025 ni adéwálé ti ń ṣe kinní fún ọmọbìnrin yìí pẹ̀lú ìlérí láti máa fún un ní 200 náírà ní gbogbo ìgbà tóun bá ti bá a lájọṣepọ̀. nínú àtẹ̀jáde kan tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun abiodun ọ̀jẹ̀lábí fi síta ló ti ṣàlàyé pé lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún yìí ni ìyá tó bí ọmọdébìnrin náà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú iléṣà ìyẹn sí divisional headquarters láti fi ọ̀rọ̀ náà tó wọn létí. ìyá ọmọ yìí ṣàlàyé pé lásìkò tí òun fẹ́ bá a fọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ lòun ṣàkíyèsí kinní funfun kan tó ń yọ lára àwọ̀tẹ́lẹ̀ ọ̀hún. nígbà tí ìyá rẹ̀ tẹ̀ nínú dáadáa ó jẹ́wọ́ pé adéwálé ẹni tó jẹ́ alájọgbélé wọn ló bá òun ṣeré tó lòdì sófin náà. ní kété tí àwọn ọlọ́pàá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti mú ọmọ yìí lọ sí ọsibítù kan fún àyẹ̀wò. níbẹ̀ ni wọ́n sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọkùnrin yìí ti já ìbàlẹ̀ rẹ̀ nítorí ó pẹ́ tó ti ń bá a lájọṣepọ̀. wọn kò fàkókò ṣòfò tí wọ́n fi taari adéwálé àti ẹ̀sùn tó ń kojú sí ọ́fíìsì tó rí sí ọ̀rọ̀ ìdílé àti ọ̀rọ̀ àwọn obìnrin ní ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn nílùú òṣogbo. bákan náà ni wọ́n mú ọmọ náà lọ sí ibùdó tó ń rí sí irú ọ̀rọ̀ báyìí fún ìtọ́jú tó péye lẹ́yìn tó di mímọ̀ wípé ọmọbìnrin náà kò rí ìtọ́jú dáadáa láti ilé. ìwádìí àwọn ọlọ́pàá tó fìdí rẹ̀ múlẹ̀ wípé adéwálé hùwà búburú yìí látàrí ipò tí ìyá ọmọ yìí wà. wọ́n ní opó tí kò ní ọ̀nà ìrànlọ́wọ́ kankan ni ìdí nìyẹn tí adéwálé fi máa ń fi owó tan ọmọ yìí. kọmíṣánná ọlọ́pàá ibrahim golton tó wá ké sí àwọn òbí láti ṣàmójútó àwọn ọmọ wọn dáadáa ó ní ìṣẹ̀lẹ̀ fífi ipá bá àwọn ọmọ kéékèèké lò pọ̀ ti pọ̀ káàkiri báyìí tó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún òun. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.